ìlú Òṣogbo náà níbi tí a wà yìí. Kẹsọdún Ọ̀ṣun-Osogbo òun náà lẹ̀ ń wò lẹ́yìn mi ọ̀la lọ. Kí lorúkọ agboolé yín? Àròdì àbíjàwara bí ẹ̀kún lẹ́kọ̀ọ́ yọ. Ìlú Òṣogbo náà níbi tí a wà yìí. Ibi tí a ti sùn òun náà ní eléyìí. Ọdún Ọ̀ṣun-Osogbo ọgán òun la wá fún. Ṣùgbọ́n ọdún Ọ̀ṣun-Osogbo sì dọ̀la. Bí kò ṣe pé ilé ni mo fẹ́ rìn káàkiri gbogbo ìlú Òṣogbo láti fi hàn yín gbogbo àwọn bí ìlú Òṣogbo ṣe rí. Bí nǹkan bí ọdún 4 mo wá síbí kàn yìí. Nígbà tí mo sì wá mo ṣe oríṣiríṣi fídíò nípa b'Òṣogbo ti ṣe rí nígbà náà nílé ìtẹ̀sílẹ̀ wò lórí ìkànnì mi mú yín bá yín sọ̀rọ̀ ẹ̀. Ṣùgbọ́n nǹkan kan wà tó ṣe kókó tó ṣe pàtàkì náà ni pé Òṣogbo ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Òṣogbo ti yàtọ̀ sí gbogbo yín fílẹ̀ sí. Tẹ́ bá ṣe wo ibi tí mo wà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ máa rí pé development wà everywhere. Ó ṣe ń develop sí náà ni. So à ń lọ sí ìgboro ni possibly a máa dé ilé bàbá ẹlẹ́bùbọn yes ibi táwa lélẹ́yìí. Ṣùgbọ́n kó tó di pé a rí bíbá ikùn mọ́tò ó bọ́ sí tòsí. A ti dé láti nǹkan bíi aago 11 láàárọ̀ yìí. Àtìgbà náà la sì ti bẹ̀rẹ̀ sí ní wá yàrá ibùsùn hotel tá máa sùn. A ti lọ sí more than 15 hotels wípé bóyá ká lè rí bí kan tí ẹ forí wa pamọ́ sí kó tó di pé Ọlọ́run bá wa ṣe tá fi rí ibi báyìí. Àwọn tá jọ wá ní eléyìí. Say hello. Hello. Bó ni? A dúpẹ́ o. Kí lo rò nípa Òṣogbo? Òṣogbo ti rẹwà, ó ti rẹwà. Ẹ ti dá sí. Kí lo rò nípa Òṣogbo? Actually, first time tí wọ́n wá sí Òṣogbo ó wà òkè. Uncle ìrírí kí lẹ rò nípa Òṣogbo? Òṣogbo ti di town nísìnyí. Ṣùgbọ́n èmi ti fẹ́ bọ́ ńgbà táwọn wá bí tá máa sùn. Kó tó di parí bíbá yìí. Tó bá dọ̀la máa fún yín ní a quick tour orúkọ bíbá yìí. Hilltop lórúkọ hotel yìí mi gan ṣe ń rí ni lẹ́ẹ̀kan tá dé ibi ká ṣàtì ẹ̀wá bì kan gbórí wá sí ni. So à ń lọ gbòòrò nísìn a fẹ́ lọ wo bí ìgboro kí n fi hàn yín ẹ rí nǹkan tí mo sọ fún yín pé Òṣogbo ti di town yes nǹkan tí mo fẹ́ fi hàn yín nìyẹn lọ́wọ́ báyìí ẹ já lọ. Òṣogbo Ròkì náà ni mo wà ẹ̀ and nǹkan kan wà tí mo fẹ́ràn jù nípa ìlú yìí ó ní pé ìlú yìí ni wọ́n ti ń ṣiṣẹ́ ọnà tó dáa jù nílẹ̀ Yorùbá tó máa ń sọ̀rọ̀ iṣẹ́ ọnà lóríṣiríṣi fáǹfààní tí bá mọ̀ tí máa ń ṣe ọnà iṣẹ́ ọnà is art so tó máa ń sọ̀rọ̀ art ìlú yìí wà lára àwọn ìlú tí iṣẹ́ ọnà wọn ti wuyì tó dẹ̀ gbayì jùlọ. Arábìnrin kan wà tó ń pè ní Susan Wenger okay bóyá bẹ́ẹ̀ gan ni mo máa fẹ́ ká lọ sìn ó dà pé omi Ọ̀ṣun-Osogbo yẹn náà ni ṣe ti rí ẹ ti rí so òun nìyẹn so àti ẹ̀mọ́ bí tá ń lọ báyìí bó gan là ń lọ báyìí. Jáde para sínú. Inú bo ló jáde sí? Jáde ọkọ lọ wá nǹkan tá a máa jẹ náà. So basically nǹkan tí mo fẹ́ ṣe ń sìn ni pé kí n ti ọkọ wá nǹkan tí mo fẹ́ jẹ and of course street food ló máa jẹ́ màá jẹ́ kí ẹ máa bọ́ báyìí lọ. Iṣẹ́ ọnà jẹ́ ọ̀kan gbòógì lára ohun tí a máa fi ń ṣe àṣà lẹ́ṣọ̀ọ́ ní ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ sì ni iṣẹ́ ọnà jẹ́ ọ̀kan lára àwọn nǹkan tí a wá síbi tí a wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ilé Àbolúbodè ní Òṣogbo níbẹ̀ náà ni a wà yìí. Ṣùgbọ́n ilé yìí ó di ìlú mọ̀ọ́ká nípasẹ̀ ẹni tí a mọ̀ sí Àdùnní Olórìṣà tí orúkọ rẹ̀ gangan jẹ́ Susan Wenger tó wá láti orílẹ̀-èdè Austria tí ó sì fi iṣẹ́ ọnà dá wa lọ́lá ní ilẹ̀ Yorùbá pàápàá jùlọ ní ìlú Òṣogbo.
ọ̀kan gbòógì lára ibi tí ìran Yorùbá máa ń kọ ìtàn sí òun náà ni ẹnu ilẹ̀kùn, òun náà lẹ̀sìn owó ìṣẹ́ tí rí. Ní èrò tèmi kì í ṣe aláwọ̀ dúdú lẹ́ni tí wọ́n yà sára ilẹ̀kùn ní tí mo sì lè sọ ọwọ́ ẹ̀ sọ̀yà pé ó ṣeé ṣe kó jẹ́ pé Susan Wenger náà ni wọ́n yà sára ilẹ̀kùn yìí tó sì mú nǹkan tó jọ Osun Osogbo dání, ṣùgbọ́n mi ò rò pé Osun Osogbo ni eléyìí. Ṣùgbọ́n orúkọ tó mọ Susan Wenger sí ní gbogbo agbègbè òun náà ni Àdùnní Olórìṣà, nítorí pé kí ni ẹ kàn imagine pé èèyàn wá ó wá explore ilẹ̀ Yorùbá, ó wá sí ìlú Oshogbo, láti bẹ̀ ló ti fẹ́ràn àṣà àti ṣe ilẹ̀ Yorùbá tí ó sì dúró síbì. Á farabalẹ̀ sọ ìtàn rẹ̀. Ẹ wo ìtàn ọjọ́ mi ní ìtàn Susan Wenger lẹ́kùnrẹ́rẹ́. Báyìí à ń lọ sí ààfin Ataọjà ní ìlú Oshogbo. Ẹ jẹ́ ká jọ wọlé káwọn nǹkan tí ó ṣeé ṣe ká rí níbí torí ìgbà púpọ̀ tèmi náà ni. And there's no crime nínú pé èèyàn try láti explore, at least èmi mo lè wà era of decolonization mo wà, mi fẹ́ believe àwọn nǹkan tí colonial masters sọ fún mi. So mission mi gangan ni láti fi hàn yín kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan níbi ọdún Ọ̀ṣun Òṣogbo. That's the primary objective. So lẹ́ni ó dà pé wọ́n yìí fẹ́ perform nígbà irú ọkọ̀ ló jẹ́ kí ló yẹ kó jẹ́ àmì àṣẹ. Ṣọ́mọ Òṣogbo ní bàbá? Òṣogbo ń díje bàbá wa Òṣogbo ìyá wa. Kí lorúkọ agboolé yín? Àròlé àbíjàwàrà bí ẹ̀kùn lẹ́kọ̀ọ́ yóò. Ó ṣe lójú ọrún. Àdúgbò yìí wà níbí. Bẹ́ẹ̀ mọ̀ sọ́dọ̀ ìgbìmọ̀ ẹ̀jọ́ máa jù dáàbò. Ajílẹ̀ yẹ èmi àròlé àbíjàwàrà bí ẹ̀kùn. Abijare àròlé ni. Àròlé àbíjà. Ẹ̀wà tọdún tí ń bọ̀. Àmì àṣẹ. Fẹ́ńfẹ́ lòdò fẹ́ńfẹ́. Àsọdúnwádún ní sago àsọdúnwádún. Àsoròmorò ní sago àsoròmorò. Ọdọọdún sákòrúwé, ọdọọdún ṣẹ̀ṣẹ̀ gbààwẹ̀, ọdọọdún bá náà máa bọ̀ ní àtẹ, ṣẹ́ tí orí ilẹ̀ ó tó kálá, ṣẹ́ tí orí kò tó kákàn, bọ́ọ̀lù lásìkò mẹ́sìn nírù, ẹ̀sìn ọmọ mi, ẹ̀sìn ọmọ àjò, àtòkù àtàrù ló pẹ̀lú owó ìjọ tó ń jẹ lọ́wọ́ àgbòlé ọba. Ẹ ṣeun, ẹ ṣeun. Àròlé Àbújá Warabiokun. Àwọn tí 80s and 90s ló lè understand Àròlé Àbújá Warabiokun. Àwọn náà lè rí tí mo ṣe. So possibly wọ́n yìí máa perform bíbá ilé ni. Ẹ jẹ́ kí n kọ̀ fi hàn yín látọ̀ kan. Wọ́n yìí máa perform bíbá ilé ni. So ẹ jẹ́ kí n padà lọ sí bí ìgbàpọ̀ òun yẹn. Bó ti yẹ pé nítorí pé mo fẹ́ try láti wọnú bẹ̀rẹ̀ ń sìn, èrò ti pọ̀ jù lẹ́ẹ̀kan yẹn ló jẹ́ kí n padà, so mo fẹ́ try láti wọ bẹ̀rẹ̀ sìn láti rí àwọn ọ̀tọ̀ tó ń ṣẹlẹ̀ níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹni kí ni orí ìlú fún àbọ̀? Hey, sorry. Àmọ́ bóyá a lè lo kámẹ́rà níbẹ̀. Ok. Mo ti ráwọn èèyàn lọ ṣe ìfàgbé. Ok. Bóyá máa bọ̀, ṣó fóònù ẹ ti tàn? Ó yá àti bàbá yìí. Sorry.
Ẹ dákun. Ẹ dákun. How many of us? Alpha, kí ló ń ṣẹlẹ̀? Àwọn ànúdà mi ò ní wọ́n tà sorry ṣé wọ́n ti wọlé ni ó yá nọ́mbà yẹn sorry bá ń fún ọ ní glo nọ́mbà mi bá ń fún ní glo nọ́mbà mi. Ẹ bọ́ bàtà yẹn káwọn yẹn wọ bàtà yẹn àtúndẹ́ nìkan bọ́ bàtà yẹn. So nǹkan tó ń ṣe ń bíbá ẹ̀ wọ́n ṣe prayer bọ̀ kò sì dà bẹ́ẹ̀ náà kò sì dà bẹ́ẹ̀ náà. Owó àbí? So nǹkan tó ń ṣe ń bí ni àwọn èèyàn ń ṣe prayer but àti mo procedure ẹ jẹ́ kí n find out nǹkan tí procedure yẹn jẹ́ so màá get back to you. Yes, ọdún Ọ̀ṣun-Osogbo òun náà lẹ̀ ń wò lẹ́yìn mi ọ̀la gangan ní ọdún náà ṣùgbọ́n oríṣiríṣi activities ló ń ṣẹlẹ̀ nígbà ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tí mo wish àti fi hàn yín. Mo ní kí n ti bẹ̀rẹ̀ tọ́sírù pọ̀jù bí àti pé ṣé gbogbo nǹkan tí máa fi hàn yín lẹ máa rí ẹ bá mi gbà bẹ́ẹ̀. Mi kọ́kọ́ wo àwọn ọjọ́ àràmàdà yìí. Náà lẹ̀ ń wò yẹn tẹ bá sì wo gbogbo ọ̀pọ̀ yẹn mo ń ṣàtìkàn mo ti máa mú yín lọ sí gbogbo wájú lọ́hùn yẹn láti fi hàn yín bí gbogbo rẹ̀ ṣe rí ṣùgbọ́n àṣà àti ṣe ilẹ̀ Yorùbá òun gbogbo ní eléyìí lójú. Ìlú Òṣogbo náà níbi tí a ṣe wáyé níbi kan bíbá ẹni palace wà ṣùgbọ́n mi tí mo bẹ̀ gbọ́gbọ́n ẹ jẹ́ kí n mú yín lọ sí àárín àwọn èèyàn bẹ́ẹ̀. Ẹ ti rí bí èrò ṣe pọ̀ so ọdún Ọ̀ṣun-Osogbo ọgbọ́n níbi tí a wà ẹ́ lẹ́gálì àwọn èèyàn lọ mú jójó yìí. Rí oríṣiríṣi ayẹyẹ tó ń tẹ̀lé first time mi ní tí màá witness Ọ̀ṣun-Osogbo and èmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ pé mo fẹ́ràn àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá gbogbo nǹkan tí mo rí yẹn ó dùn mọ́ mi nínú lọ́pọ̀lọpọ̀ ibi tí mo lè sọ pé mo ti ń ràn àwọn ọmọ báyìí gbẹ̀yìn òun náà ni ìlú Ayọ̀gbò lórílẹ̀-èdè Benin Republic
So ọdún Ọ̀ṣun-Osogbo náà lè wú yìí, mo lè wú directly oríṣiríṣi activities ló wà níbí tí ẹ rí báyìí. Ẹ jẹ́ kí n tún mú yín lọ sáàárín àwọn èèyàn. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn sì ń tà, àwọn tó ṣe business náà wà. Wọ́n ń tà, wọ́n ń rà lóríṣiríṣi. Jẹ́ mú yẹn sọ fún yín. Another group lélẹ̀ báyìí. Another group lẹ́ ń wò yẹn. Ṣètìrí irun yẹn. Gbogbo nǹkan tí mo wò mí ó jẹ́ nǹkan tó ń dùn mọ́ mi lọ́pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ sì ni oríṣiríṣi èèyàn láti orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé náà ló wà níbí. Àwọn kan náà ń ṣe oúnjẹ, wọ́n dẹ̀ ń tà ní wọ́n rà náà sí. Àwọn nǹkan tí wọ́n ń tà náà làwọn yẹn. Ẹ lọ sí Kútọ́nù. Mo ti rántí YouTube. Mo rántí ẹ lọ sí Kútọ́nù YouTube. Mo ti rántí. Sẹlẹ́bì yìí. Ẹ lọ sí Kútọ́nù tẹ́lẹ̀ fi Kútọ́nù wọ̀ mí. Sẹlẹ́bì yìí. Mo ti rántí. Alpha. Program yìí mo wọ̀ YouTube. Bóyá mo máa yìí. Ẹ lọ sí Kútọ́nù tẹ́lẹ̀ fi Kútọ́nù. Màá gba nọ́mbà yìí. Kò sí problem. Ẹ lọ sí Kútọ́nù. So, o ti máa ń wo content mi ti fẹ́ àbí? Content yìí. Alright, ó yá jẹ́ sílẹ̀. Mo ṣì wá ní jẹ́ kí wọ́n Ẹ lọ sí Kútọ́nù. Mo yà pé ẹ lọ sí Kútọ́nù. So, àwọn èèyàn ní ọdún Ọ̀ṣun-Osogbo. Ibo ni palace ọ̀gán níbí báyìí? Ibo ni palace wà? Palace. Èmi náà mo yẹ̀ ṣe wáyé ìbàlẹ̀ first time tí màá wáyé ìbàlẹ̀. Láti bọ̀ ló ti wá? Ọmọ ìsàlẹ̀ ọmọ Bàtálẹ́ lè mi. Àti Èkó ló ti wá sí Oṣogbo. Ọmọ Bàtálẹ́ lè mi. Mo wá wádìí náà ọmọ Bàtálẹ́ lè mi wá wádìí náà yìí. Ṣe rè. Ọdẹ wà rẹ̀. Mo ìwà round. Kò sí problem. Mo dà pé ibì kan wà níbẹ̀ yẹn tó ti máa ń ṣe prayer. Wọ́n ti máa ń ṣe prayer mi mọ̀. Bọ̀ èrò ti pọ̀ jù ní lẹ́sìn mi lè wọlé báyìí. Ẹ jẹ́ kí n dọ́gbọ́n wò bóyá mo lè béèrè kí lórúkọ ọrùn fún ọ̀ṣẹ̀ yẹn. Ẹ kúṣẹ́ o. Ẹ jọ kí lórúkọ irun tẹ̀ ń ṣe? Abinibi. Ẹ kúṣẹ́ o. Ẹ kúṣẹ́ orí yìí ọ̀ṣun. Kí lẹ gbórúkọ ẹ̀? Ṣùkú. How many minutes lẹ máa fi ṣe báyìí? Ṣùkú gbéra lórúkọ ilé. Ó rẹwà lọ́pọ̀lọpọ̀. Wákàtí mélòó lẹ máa fi ṣe? 3 hours lẹ́tí wà ń bí ẹ báyìí. Ó máa ń pẹ́ àbí? Ẹ kú ẹwà náà. Ọdún Ọ̀ṣun-Osogbo náà la ṣe wà yìí. Ó sì jẹ́ ń rí gbogbo àwọn nǹkan tẹ̀ ń mo fi hàn yìí. Bẹ́ẹ̀ ni pọ̀pọ̀ ṣiṣẹ́. Ṣe ti gbọ́ oríṣiríṣi nǹkan làwọn èèyàn wá síbí. Àwọn èèyàn wà níbí nítorí oríṣiríṣi reasons wọ́n fi wà níbí. Kì í ṣe àwọn ọmọ Òṣogbo nìkan ló wà níbí, bí kò ṣe láti orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Mo rí subscriber mi kan lẹ́ẹ̀kan bọ̀ ìbéèrè tí mo ń béèrè ò jẹ́ kí n
kí n kí ẹni náà dáadáa ó sì dùn mí lọ́pọ̀lọpọ̀ ìgbà tí màá fi wẹ̀ yẹn ní ẹ ti lọ. Kí ló fẹ́ jẹ? Kí ló fẹ́ jẹ? Irú aṣọ wo ló yẹ kó wọ̀? Mi ì rí wọn mọ́ ọ. Ok. Iṣẹ́ wo ni iṣẹ́? Mo lérò pé ẹ fẹ́ràn fọ́nrán tí mo ṣe fún yín nípa Òṣogbo. Ní gangan ní ọdún Ọ̀ṣun-Òṣogbo, bẹ́ẹ̀ sì ni tẹ́ bá ń wò láyìíká ẹ máa rí oríṣiríṣi èrò bí ó ti pọ̀ tó ní ọdún Ọ̀ṣun-Òṣogbo. Ìdí rèé tí mo fi ṣe fọ́nrán ọ̀tọ̀ fún ọdún Ọ̀ṣun-Òṣogbo nítorí pé kí ni ìgbà àkọ́kọ́ tèmi náà rí nínú ayẹyẹ tí a wà lọ́wọ́ báyìí ní ọdún yìí. Ǹjẹ́ kó wá tó dìgbà míì ẹ má gbàgbé pé orúkọ tèmi á mọ jẹ́ Bunmi Adetona. Bẹ́ẹ̀ sì ni Yorùbá pọ́nbélé ni wá lórí ìkànnì. A máa ń rán létí ibi tá a ti ń bọ̀, ibi tá a dé àti ibi tá a ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá. Kí ìtàn àṣà àti ìṣe pẹ̀lú èdè Yorùbá má bàa parun, òun la fi dá ìkànnì sílẹ̀. Fídíò mi tí mo fẹ́ kẹ́ wò, òun náà ló ń jáde lójú móhùnmáwòrán yín yẹn. Ẹ wò, mo sì mọ̀ pé ẹ ní kábàámọ̀ wò pé ẹ wò. Ǹjẹ́ kó wá tó dìgbà míì, mo fẹ́ fi àkókò ìsọfún yín pé kí ẹ má gbàgbé láti fẹ́ràn ara yín jọ ara yín gangan lọ. Ó dàbọ̀.